bẹ́ẹ̀ ni ẹ̀yin ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam ẹ bímọ lóòótọ́ ṣùgbọ́n bíbí tẹ bímọ ọ̀pọ̀lọpọ̀ kò rí ìfọ̀kànbalẹ̀ lára wọn. àwọn ọmọ bẹ̀rẹ̀ sí ní dáadáa mú ìwọ náà jókòó kí ìwọ náà bẹ lọ́hùn, ìwọ náà jókòó yan náfìlà pé orúkọ Ọlọ́hun gẹ́gẹ́ bọ́rọ̀ Ọlọ́hun tó sọ ní Al-Qur'ani Karim tó ní ìdìbòní astajibu lakum, ẹ pè mí Ọlọ́hun kí n dá yín lóhùn. ọ̀nà olówó àgbà nírú ìwọ òbí tó bá wà nínú ìṣòro tó wà yìí, nínú ìṣòro yìí, ọ̀nà wo ló fẹ́ gbà láti jẹ́ kí ọmọ ẹ táyé fi ń bọ ẹ kó dọ̀pọ̀ fọ̀kànbalẹ̀ fún ẹ, láti rí pé ọmọ tó jẹ́ pé kò jẹ́ kó lè sùn ibi á ṣe àyè bímọ láyé ni mo bá wọn bímọ ni torí tọmọ yìí ń kó mi sínú wàhálà ní ojúmọ́, ọ̀la police station ọ̀tún làwọn ìwọ náà ń wò nínú ẹ̀wọ̀n. ìjẹ́lẹ̀ ìdá àdúrà yìí tó bá lè ṣe ìwọ ọmọ ìyá mi Ọlọ́run máa sọ ìrò ìbànújẹ́ nínú ẹ lọ́wọ́. èmi kọ́ ní ṣe o, èmi kọ́ ní máa ṣe o, Ọlọ́run ni ó ṣe fún, ṣùgbọ́n Ọlọ́run yẹn báwo ló ṣe wá pè tí ó fi gbọ́ níjoojúmọ́. ṣùgbọ́n èyí tó dáa jù òun lásìkò tí ọwọ́ bá pa tí ilẹ̀ bá pa látọwọ́ aago 12 lọ sókè, aago 12 òru AM tí wọn náà bá lè gbìyànjú tó bá lè ṣàdúrà yìí, ṣe istighfar tí ṣe astaghfirullah ṣe 100, ṣe asalatu fanabi Allahumma salli ala sayyidina Muhammad wa sallim gbìyànjú ṣe 100, ṣe la ilaha illallah ìwọ náà ṣe 100. tó bá wá ṣe ìyẹn tán wọ́n wá sọ fọ́lọ́ yáwọ̀ dúdú máa wá ṣe ní gbogbo ìgbà. yáwọ̀ dúdú yìí gbìyànjú máa ṣe 500 péré, ṣe o ti lè gbé púpọ̀ ìwọ̀n yá mi 500 péré. tó bá ṣe tán máa wá dárúkọ ọmọ ẹ méjì ni, ọmọ ẹ mẹ́ta ni, ọmọ ẹ ọyọ̀kan ni, léyìí tí ń da ọ láàmú máa wá dárúkọ ẹ sí wípé Ọlọ́run bá mi yí padà sí ti dáadáa, kó dùn mí nù, kó dùn ẹbí mi nù, kó gbogbo ìdílé mi ga. tó bá ṣe lọ èmi kọ́ ni màá ṣe, tó bá yẹ pé mi ní bá ṣe fún ẹ nígbà gbà ni ìbá sọ yẹ pé iye ọjọ́ báyìí, ṣùgbọ́n Ọlọ́run tí ó ṣe yẹn láàrin ìgbà tí wọ́n náà ṣe ọ̀gbọ́dọ̀ má rí gbígbàdúrà léyìí tó tọrọ Ọlọ́run gangan fúnra ẹ̀ ló sọ gẹ́gẹ́ bí sọ́sẹ́ ìpè Ọlọ́run ní ìdìbòní astajibu lakum, ẹ pè mí Ọlọ́run lórí ìṣòro yín kí n dá yín lówó. Ọlọ́run yóò dá wa lọ́wọ́, yóò fún wa ní gbàdúrà, yóò fún wa ní ìfọ̀kànbalẹ̀ lórí ọmọ, yóò fún wa ní ìfọ̀kànbalẹ̀ lórí ọmọ ọkùnrin, yóò fún wa ní ẹ̀mí ìfọ̀kànbalẹ̀ lórí ọmọ obìnrin, olú ọmọ, ológun ọmọ, Ọlọ́run ṣe àwọn ọmọ wa. bí a kì í bismillahir rahmanir rahim. iza ja'a nasrullah wal fath wa ra'aita an-nasa yadkhuluna fi dinillahi afwaja fasabbih bihamdi rabbika wastaghfirhu innahu kana tawwaba.